A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Oníṣòwò ńlá ilẹ̀ Nàìjíríà Tony Elumelu ti sọ wípé ìjọba àpapọ̀ àti àwọn agbófinró lórílẹ̀-èdè gbọ́dọ̀ lè sọ fún ọmọ Nàìjíríà àwọn tí ó ń jí epo wà lórílẹ̀-èdè, pàápàá jùlọ pẹ̀lú ọkọ̀ tí ó ń rìn lórí omi. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná ni Elumelu ti sọ ọ̀rọ̀ wọ̀nyí. Ó ní èyí pakún àìlèṣe ìdásílẹ̀ okòòwò láti ilẹ̀ òkèèrè. Ó ní òun ṣe àwárí ìdí tí àwọn elépo ilẹ̀ òkèèrè ṣe kọ̀ láti ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ lẹ́yìn tí àwọn ẹgbẹ́ ọ̀daràn bẹ̀rẹ̀ sí jí ọ̀pá epo wọn wà. Nínú ọdún 2022 tí ó dé ìpele kan, iléeṣẹ́ rẹ̀ dẹ́kun iṣẹ́ ní Elumelu gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lọ tí ó fi kọ wípé kí ló dé tí ènìyàn ṣe máa pàdánù 95% epo sí ọwọ́ àwọn olè. Ó ní kí wọ́n wo Bonny Terminal tí ó yẹ kí ó máa gba 200,000 barrel epo lójúmọ́, kàkà bẹ́ẹ̀ 3,000 barrel ni wọ́n fún un lójúmọ́. Ó ní ìdí tí Nàìjíríà kò ṣe lè pèsè epo OPEC kì í ṣe nítorí wípé àìrówó fi ṣòwò, ṣùgbọ́n nítorí àwọn olè. Elumelu ní bẹ́ẹ̀ àwọn orílẹ̀-èdè tó ń pèsè epo ń dunnú bí òṣùwọ̀n epo wọn ṣe ń gara. Kí ni ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà? Ó yẹ kí a bu àwọn olórí wa so kí wọ́n ṣe ìṣirò. Oníṣòwò yìí ní 42,000 barrel epo ni wọ́n ń pọ́n síta lójúmọ́ tí àwọn olè ń jí 18% nínú rẹ̀. Ó ní àwọn olè ni wọ́n wà nídìí èyí nítorí èyí kì í ṣe ìgò ẹlẹ́rìndòdò tí ènìyàn lè fi sínú àpò. Ó yẹ kí ìjọba mọ̀ kí wọ́n sì sọ fún wa. Ó ní kí wọ́n wo ilẹ̀ Amẹ́ríkà. Wọ́n yìnbọn fún Donald Trump. Lójú ẹsẹ̀ ni wọ́n ti walẹ̀ jìn ẹni tí ó yìnbọn. Bákan náà ni ó yẹ kí àwọn ẹ̀ṣọ́ aláàbò náà lè sọ fún wa ẹni tí ó ń jí epo, àbí báwo ni wọ́n ṣe máa gbé ọkọ̀ gba orí omi tí a kò ní mọ̀. Olùdásílẹ̀ S Holdings ṣe ìrántí bí ààrẹ àná Muhammadu Buhari ṣe ṣe ìdáwọ́kọ̀ fún un lórí okòòwò epo Oilfield. Ó ní láti ọdún 2017 ni àwọn tí ń pòǹgbẹ Oilfield lẹ́yìn tí wọ́n ti ṣa owó tí ó wọ $2.5 billion jọ láti fi ra oríṣiríṣi. Lẹ́ẹ̀kan náà ni ó ní ààrẹ Buhari pẹ̀lú olóògbé olórí òṣìṣẹ́ rẹ̀ Abba Kyari gbégidí ìgbésẹ̀ yìí. Elumelu ní wọ́n sọ fún òun wípé irúfẹ́ àgbàyanu okòòwò bẹ́ẹ̀ kò gbọdọ̀ wá láti ọwọ́ aládàáni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lẹ́yìn ìsinmi ráńpẹ́ ní ìlú Àbújá, àwọn olùfẹ̀hónúhàn ti padà sí òpópónà lónìí. Ìdádúró díẹ̀ wáyé látàrí bí àwọn agbófinró ṣe ń fi ọwọ́ ṣìkún òfin mú àwọn olùfẹ̀hónúhàn. Àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n ti tètè bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn wọn láti aago 7 òwúrọ̀ ni wọ́n rí pẹ̀lú pátákó àti oríṣiríṣi àkọlé bíi End Hunger, Reverse Fuel Subsidy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn olùfẹ̀hónúhàn wọ̀nyí fi ọgbọ́n fi MKO Abiola National Stadium àti Eagle Square sílẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe àkíyèsí ogunlọ́gọ̀ àwọn agbófinró tí wọ́n ya mọ̀rá sí ọ̀nà méjèèjì bí wọ́n ti kọjá lọ sí Apo àti Logokoma. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá láti ẹ̀ka Special Squad Unit ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣe àwárí ọ̀kan gbòógì nínú àwọn ọmọ ẹgbẹ́ ajínigbé tí wọ́n ṣekú pa nígbà ìkọlù sí ọjà Ládìpọ̀ nínú oṣù tí ó kọjá. Síwájú àkókò yìí ni wọ́n ṣe ìdánimọ̀ ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Ọmọọba Henry Ondeh láti ìlú Port Harcourt pẹ̀lú àwọn 4 akẹgbẹ́ rẹ̀ nínú sinimá tí àwọn náà lọ́wọ́ nínú ìdojúkọ tí wọ́n ṣe pẹ̀lú ọlọ́pàá. Àìpẹ́ yìí ni ìwádìí tí CSP Kẹ́hìndé Oníṣẹ́ ṣe àfihàn ẹ̀sùn 42 tí ó ní nǹkan ṣe pẹ̀lú iṣẹ́ àwọn ajínigbé yìí káàkiri àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó. CSP Òní ní ìyàlẹ́nu ńlá ni ìwádìí yìí jẹ́. Ó ní ìkọlù tí wọ́n ti ṣe sẹ́yìn kọjá àfẹnusọ. Kí ti ọjà Ládìpọ̀ tó wáyé ni àwọn ajínigbé yìí jí obìnrin ọlọ́rọ̀ tí ó ní ilé ìtajà ìgbàlódé kan ní àgọ́ Ọkọ́ta gbé tí wọ́n sì gba 68 million naira ní ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí owó ìdásílẹ̀ ransom. Àkàálẹ̀ fídíò CCTV footage láti ilé ìtajà yìí ni ó ṣe àfihàn àwọn agbódegbà tí wọ́n ṣe ìdánimọ̀ orúkọ rẹ̀ sí Uzoamaka
òun ni ó kọ́kọ́ wọ ilé ìtajà yìí tí ó lọ yẹ ilẹ̀ wò kí ó tó ṣẹ́wọ́ sí àwọn ajínigbé kí wọ́n wọlé wá. Uzoamaka ni wọ́n dá mọ̀ gẹ́gẹ́ bí atamátàsé pẹ̀lú ìbọn láì mọ̀ wípé ògbólógbòó ajínigbé ni. Wọ́n ní òun ni ó kọ́kọ́ yin ìbọn àkọ́kọ́ ní ọjà Ládìípọ̀. Bí ọkọ̀ ọlọ́pàá ṣe dí wọn mọ́ ọ̀nà, ó yin ìbọn yìí láti fi lé ẹnikẹ́ni tí ó bá fẹ́ dí wọn lọ́wọ́ sẹ́yìn. CSP ní ó ṣàlàyé wípé ìbọn yìí ba headrest ọkọ̀ wọn tí orí fi kó ọ̀kan lára òṣìṣẹ́ wọn yọ. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ṣì ń tẹ̀síwájú láti ṣe ìdánimọ̀ gbogbo àwọn tí ó lọ́wọ́ nínú ìkọlù ọjà Ládìípọ̀, ṣùgbọ́n ẹbí àwọn ajínigbé tí ó ti di olóògbé yìí kọ̀ láti yọjú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti pè fún ìwádìí lórí ẹ̀sùn wípé wọ́n ń darí ìrẹsì tí ìjọba àpapọ̀ ní kí wọ́n gbé fún ìjọba ìpínlẹ̀ Kánò. Bákan náà ni ẹgbẹ́ yìí ní kí wọ́n dá sẹ̀ríà fún ẹnikẹ́ni tí ajé ìwà ìbàjẹ́ yìí bá ṣímọ́ lórí. Alága ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Abdullahi Abbas ni ó fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ẹ̀sùn gbogbo ìgbà wípé ìjọba ẹgbẹ́ òṣèlú NNPP máa ń darí ohun amáyédẹrùn sí ibòmíràn. Ó ní bí wọ́n bá kọ̀ láti gbé ìgbésẹ̀, á jọ bí ẹni wípé wọ́n jọ dìpàǹpá rẹ̀ ni. Abbas ṣe oríṣiríṣi àpẹẹrẹ, lára rẹ̀ ní ogunlọ́gọ̀ àpò ìrẹsì tí wọ́n kọ Federal Government Food Security Programme sí lára tí wọ́n ṣe àwárí ní ilé-ìwé aládàáni Sagagi Private School. Bákan náà ni ó dárúkọ ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tasiu Alamin Roba tí wọ́n ní ó ń ṣiṣẹ́ fún akọ̀wé ìjọba ìpínlẹ̀ tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lórí ẹ̀sùn wípé ó darí ohun amáyédẹrùn sí ibòmíràn. Abbas bu ẹnu àtẹ́ lu bí ìjọba ìpínlẹ̀ ṣe ń tò kiri wípé àwọn ni àwọn ń pèsè ohun amáyédẹrùn bíi ajílẹ̀, èso ọ̀gbìn àti àwọn nǹkan mìíràn fún àwọn àgbẹ̀. Ó ṣe àpèjúwe ìgbésẹ̀ ìjọba NNPP gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti mọ̀ọ́mọ̀ tàbùkù sí ìgbìyànjú ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu láti ṣe àtìlẹ́yìn fún ará ìlú. Nígbà tí wọ́n kàn sí olórí òṣìṣẹ́ Shehu Sagagi, ó sẹ́ ẹ̀sùn wípé ó darí ìrẹsì ìjọba àpapọ̀ sí ti ìjọba ìpínlẹ̀. Ó ní òun kọ́ ni ó ra ìrẹsì tí wọ́n bá ní ilé-ìwé kéwu, bẹ́ẹ̀ ẹnikẹ́ni kò bù wọ́n. Ó ní kí òun tó gba iṣẹ́ ìjọba ni òun ti ń bọ́ àwọn ọmọ ilé kéwu rẹ̀, òun sì ṣetán láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìwádìí tí wọ́n bá fẹ́ ṣe láti wẹ ara rẹ̀ mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Bí rògbòdìyàn ìfẹ̀hónúhàn ṣe ń lọ lọ́wọ́, aráàlú ṣe àkíyèsí ohun kan tí ó jẹ́ ìyàlẹ́nu. Wọ́n ní ọ̀pọ̀ ojú tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ ìlúmọ̀ọ́ká ni wọ́n kọ̀ láti bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára. Bẹ́ẹ̀ àwọn wọ̀nyí kó ipa ribiribi níbi ìfẹ̀hónúhàn ọdún 2020 EndSARS tí ó wáyé nígbà ìṣèjọba Ààrẹ Muhammadu Buhari. SARS tí í ṣe ẹ̀ka láti iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa àti ìfìyàjẹni tó ń lọ lórílẹ̀-èdè. Ìfẹ̀hónúhàn yìí wáyé fún ọ̀sẹ̀ méjì kí ìjọba àpapọ̀ tó fagilé SARS bí wọ́n ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ìdájọ́ láti ṣe ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn òṣìṣẹ́ ọlọ́pàá. Lẹ́yìn ọdún mẹ́rin ni ọ̀pọ̀ ń retí kí àwọn tí ó kó ipa ribiribi níbi ìfẹ̀hónúhàn EndSARS náà bá wọn kó ipa nínú ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára (End Bad Governance). Ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn kò ṣe àkíyèsí wọn rárá. Àwọn wọ̀nyí ni agbẹjọ́rò, olórin àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí gbogbo ènìyàn mọ̀ sí Falz, Aisha Yesufu, Tiwa Savage, Wizkid, Davido, Toke Makinwa, Sam Adeyemi, Mr Macaroni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.